lọ́jọ́ iwájú tí wọ́n dojú kọ Ọlọ́run ajẹ́bó dáa ẹ̀yìn tí bàbá fi sílẹ̀ Ọlọ́run ìlú jẹ́ kó bàjẹ́ lágbára lọ iṣẹ́ tí wọ́n filẹ̀ ó ṣòro fì tẹ́ ẹ bá sọ̀rọ̀ lọ́kọ Ọlọfa náà ka òwe mẹ́wàá tí Yorùbá bá kọ́ wa lẹ́nu àwọn là ń sá lọ bá ṣùgbọ́n ìtàn ò ní gbàgbé wọn lágbára Ọlọ́run ọba mo kí akọ̀wé àgbà fún ẹgbẹ́ tampan Nigeria Novasis Ọ̀túnba Yorùbámi Ọlábìyí mo kí Director of Finance National ọmọ Haji Saladin God bless you, sir. Our National Director of Finance. Mo kí the National Provost Marshal 1 Ọlọ́pàá ẹgbẹ́, the National Provost Marshal 2. Mo kí President ẹgbẹ́ wa ní United Kingdom, ẹni tó gbogbo London mo lè lè. Arábìnrin tó dàbí. Ìkànnì BBC News Yorùbá ni ẹwà yìí. Ìpínlẹ̀ Ọ̀ṣun náà ni a wà gẹ́gẹ́ bí ẹ̀ tí ẹ láǹfààní láti darapọ̀ mọ́ wa níbi tí wọ́n ti ṣe ayẹyẹ ọjọ́ kẹjọ àdúrà olóògbé Ọlọfa náà ní ìlú Ẹdẹ. Ẹ̀tọ́ rẹpísẹ́ǹtì mi ní stéètì nínú ọ̀yọ́ rẹ̀ tí nọ́mbà bá ti sọ̀rọ̀ mi lẹ́yìn á sọ fún mi. Mo kí àwọn women leaders wa àwọn ọ̀gá wa tó tóbìnrin. Mo kí the immediate past national secretary of tampan. Ẹni tí ó sọ̀rọ̀ lọ́wọ́ náà ni tí gbogbo èèyàn jẹ́ ti mọ̀ Ọlájí Amọ̀sán tí gbogbo èèyàn mọ̀ sí Mr. Latins. Àwọn náà ni ó sọ̀rọ̀ lọ́wọ́ báyìí. Alhaji Tunde Bagbede Fọ́kòkò, mo kí bàbá wa Mọ̀gúsì, mo kí the immediate past Director of Finance National, Alhaji Bamidele Abioti, ẹ má bínú ojú ẹtí lọ́pọ̀ mọ́ra wọn mú wọn. Gbogbo ẹ̀yin bàbá wa bá ẹjọ́ ẹ má bínú torí ọlọ́wọ́ lásìkò. Kí bá wọ́n sọ̀rọ̀, orúkọ máa ń romi, àpèjẹ́ ẹ̀dẹ̀ máa ń ròyàn. Mi ò ní torí gbé dìde o. Ṣùgbọ́n ẹ̀wù ọlọ́ọ̀lọ́gbọ̀n lára happy worship ọmọlẹ́wà ẹ máa bẹ̀rẹ̀ ẹjọ́ torí Ọlọ́run pẹ́kẹ́ ẹ̀wù ọlọ́ọ̀lọ́gbọ̀n lára ni bí o torí gbẹ̀dìdì ẹjọ́ torí Ọlọ́run o ó ní ìkẹ̀kẹ́ tí lórí tí mo bá ọ̀rọ̀ bọ̀. Alhaji happy worship Tọ̀míwá ọmọlẹ́wà olóríire tó bá wà bí ẹ bá mi fún ọ ní àtẹ̀wọ́ torí Ọlọ́run. Tọ́lọ̀ bá fún yàn lọ́wọ́ àdánwò mi. Tọ́lọ̀ bá fún yàn ní agbára àdánwò mi. Ṣùgbọ́n lọ́wọ́ ò ní bèrè owó tó fún ẹ bó o ṣe náà ló máa bèrè. Ọlọ́wọ́ ò ní bèrè agbára tó fún ẹ bó o ṣe lò ó ló máa bèrè. Ọlọ́wọ́ fún yín ní gbogbo nǹkan tí mò ń sọ yìí. Ó wá fún yín ní nǹkan kan tó ju owó yẹn lọ. Ó fún yín kankan tó ju agbára yẹn lọ òní humility tó wà nínú Ọlọ́run nígbà lọ́wọ́ yín. Ẹni bí ó ṣe ránṣẹ́ bí mẹ́tò ò lè tẹ̀ tọ́kọ̀ tó owó ò lè jẹ́ tán tó yẹ ìbẹ̀rù ló ń tọ́jọ́ owó ò lè tọ́ lọ́wọ́ yín iye ò lè tọ́ lọ́wọ́ yín sà gbogbo tí èfi ń ṣe ọ̀gá kò ní kó lára wọn. Nọ́mbà 1 transporter lọ́yọ̀ ṣètì rẹ̀ o kó o bá ra ọ̀kadà ọ̀dẹ̀ tó wà rẹ̀ kó o ra márúwá ọ̀dẹ̀ tó wà rẹ̀. Bora Bíkà nígbà tó sí bora Bíkà wọ́n lè tó wà yìí. Ògbó wa ń ṣe bí àpèjẹ tó kò lè sọ ẹ̀kọ́ kan. Àṣìṣà kò lè ṣe kí ló lè ṣe o. Àbí dáhùn sí Ọlọ́run ni. Àbí dáhùn sí Ọlọ́run ni. Thank you so much sir. Òkè bá mi ní ìdùnnú ọlọ́dọ̀ kò ní tí mo fẹ́ ṣe náà mo ti ṣe lọ. Ọlọ́run wà pẹ̀lú ìsà. Wọ́n support wa wọ́n lè fara wọ́n fi ara hàn wá. Ojú òní tí ìsà, thank you so much. Bàbá àwọn Ọlọ́fa náà ti ṣe tiẹ̀, ó ti lọ, a ní gbàgbé bàbá, a ò ní gbàgbé bí wọn. Lágbára Ọlọ́run, we will continue to support our own. Torí bàbá fara mọ́ wa, wọ́n ṣe pẹ̀lú wa, wọ́n fara rò wá. Nígbà tí bàbá strong tó wà ní AAU ní Ifẹ̀, àwọn very strong delegation wọ́n lọ wò wọ́n.
nígbà tí wọ́n tún papòdà níjẹjọ àwọn àgbààgbà 12 nínú tó ní kọ́ wá ṣùgbọ́n lónìí bó ṣe hábọ̀ mo ní Ọlọfa náà kò ní dáríjì mi tí ìgbà débi we appreciate it. Someone who live a very good life and will continue to keep that legacy. Lápapọ̀ náà lẹ́ẹ̀kan sí wọ́n ti tọ́ lójú kọ ọlọ́run àjẹmọ́gà ìjọba sílẹ̀ kò ní bàjẹ́. We will immortalize him soon. We will immortalize him soon. Tí gbogbo yín máa mọ̀ pé this is Yorùbá Clinical Center. Ọlọ́fa àná Yorùbá Clinical School ní Fiji. But very soon you will hear from us. Thank you and God bless you. Ààrẹ gbogbo òṣèré ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní òkè òkun Bọ́lájí Àmúsàn náà ni ó ti bá àwọn ènìyàn sọ̀rọ̀ tán báyìí. Ẹ̀rọ dáre ní gbóni fún àbáyé pé Alàfẹ́ nígbà táà rẹ̀ ti sọ̀rọ̀ ọ̀dẹ̀ wà fún sí ìrìnà rẹ̀ tó lè pọ̀. Ilé bí tí ó kọjá tí ó wọ́n BBC Yorùbá. BBC News Yorùbá. Abẹ́rẹ́ pálí Yorùbá yìí. Ìkànnì tí ẹ wà náà ní BBC Yorùbá ní tàbí bá sọ̀rọ̀ náà ní gbogbo ẹ̀ tẹ́tí mọ̀. Jáfẹ́ ní àjàká náà lọ́bí bá sọ̀rọ̀. Ọ̀rọ̀ lórí orin yìí mẹ́tò. Orúkọ mi ni Owólabí Àjàsá tí mo jẹ́ gómìnà ẹgbẹ́ Tampa ní ìpínlẹ̀ Ògùn. Bákan náà, àwọn ọmọ mi sí Ọlọfa nínú sinimá àgbéléwò. Kí lẹ lè sọ nípa bàbá wa Ọlọfa ní? Bàbá wa Ọlọfa ló wọ́n jẹ́ bàbá tí wọ́n kó ọmọ mọ́ra. Wọ́n kó àwa náà mọ́ra gẹ́gẹ́ bí ọmọ. Gbogbo ògbà nígbà tí wọ́n wà láyé, bá a bá ti wá fún nǹkan kan látọ̀dọ̀ wọn, wọ́n á gbìyànjú láti ṣe fún wa gẹ́gẹ́ bí bàbá. Àdúrà tá a máa gbà ní wípé Ọlọ́run Olódùmarè tó bá wà tẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rí torí bàbá dáadáa ni wọ́n. Owólabí Àjàsá ló ń Ọ̀dọ́ ti yá bẹ̀rẹ̀ rí. Àdó wọ́n ní ajára àdáa sí Ọlọ́run. Yes. Aláàjì ìyàwó kẹ́lẹ́ ìfẹ́ o, kẹ́lẹ́ ìfẹ́ o, kẹ́lẹ́ ìfẹ́ o. Àwọn dàgbàsọ́ra ẹsẹ̀ wá sí àwọn èèyàn láàrin ìṣẹ́jú márùn-ún. Táwọn fẹ́ ti wà. Ìgbé ọ̀yà ìṣòro nípa gbogbo náà. Ọpẹ́ fọ́lọ́hun ní ọ̀gá tó mẹ́rin kéré. Kábíyèsí rẹ̀ ọ̀gá tó jẹ́ èmi. Gbogbo bó ṣe jẹ́ èmi náà lè láyé mi. Ìjìnìá Ọlọ́run aláàmú bẹ́ẹ̀ má sọ pé mi kọ́ ọmọ. Ọmọ àánú mi àdámọ̀ kan máa sọ pé mi kọ́ ọmọ. Ọ̀rọ̀ ilé ayé yìí àtẹni ayé fẹ́ dàbí ṣúgà ní pẹ̀lẹ́ rà. Tó jẹ́ pé tẹ́rà bá ńlá ṣúgà kò rà ní pẹ̀lú mọ́. Ìkànnì tí ẹ wà yàn ní ìkànnì BBC. Ìrà bá wọn ńlá ṣúgà tó kò ní pẹ́ kò ní kí lọ.
ìlà tó tàbí ṣúgà mìíràn lọ. Àní tẹ́lẹ̀ ayé fẹ́ ò bá sọ̀rọ̀ kò ní pẹ́ tán. Bàbá wa ni wọ́n. Tó bá wá Ẹ̀gbọ́n wa ni wọ́n. kò ní pẹ́ kò ní jìnnà. Àyà tún pẹ̀lú òbí rán Wọ́n ṣe dáadáa nígbà tí wọ́n wà láyé. bí mo ṣe kẹ́kọ̀ọ́ lọ́hùn ìwọlé òbí ní ayé ooo. Màá bí ní ọ̀la ọ̀pá. Mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Gbogbo orin tí mo bá ń kọ jẹ́ kó dùn jẹ́ tí máa ráyè máa máa jẹ.